Kindly click like and subscribe to our YouTube channel and press the notification button for more. Thank you. Òní ló sọjọ́ ìbí ẹ̀jẹ̀ abájọ kábàyọ̀ kábàdúpẹ́. Mrs. Olúṣọlá ọmọ Sílẹ̀yẹ òní lọ́dún ẹ̀ oríjà òpẹ́ kò sọ̀pọ̀ ọdún láyé. Àpáta dé àpáta wìdé ṣe bí jẹ́jẹ́jẹ́ mi ni mo wẹ̀ lódò òdòdó jẹ́jẹ́jẹ́ lọ́lọ́dọ̀dọ̀ wá gbọ́dọ̀ òdòdó wá bá mi lọ́dọ̀ òdòdó pọ̀lọ́pọ̀lọpọ̀ òdòdó nínú odò òdòdó kí n lè máa jẹ́sẹ̀nù òdòdó kí n lè máa kéwì òdòdó fọlọ́dọ̀dọ̀ lórí ẹ̀dá ènìyàn. Mrs. Olúṣọlá ọmọ Sílẹ̀yẹ ìwọ lèmi kó bẹ̀rẹ̀ máa wọlé máa rọra ó kú ọdún ọjọ́ ìbí tòní. Ọdọọdún báyìí là ń rórógbó ọdọọdún là ráwùsà ọdọọdún là ó máa rí ọtọ ó máa yan fanda níwájú abínú ẹni. Gbogbo àwọn ọ̀rẹ́ rẹ pátá ni wọ́n ní máa kéwì fún ọ torí oníwà ire o sì ní láárí. Kò sóhun tí ò lè fún ni tó bá ní kó o wájà sílẹ̀ kan kò lè di tọrọ tẹ́ ẹ bá ríra ẹ̀dá tó yàtọ̀ ní Mrs. Olúṣọlá ọmọ Sílẹ̀yẹ. Ìyá Eunice ìyá Adébóyè ìyá Olúwa tó fún mi ìwọlé mi kí okú ọdún okú ìyèdùn àṣèyí ṣàmọ́dún àṣàmọ́dún ṣẹ̀mí. Ó yálé bàbá tó bí ọlọ́mọ ìwọ lọmọ ayé pé níjẹ̀bú ọmọ òbólúbísàn wá erin agada ọmọ ewé dúdú orí oro ọmọ ní tó yìnbó òní òyìnbó òlékún òyìnbó òlóòsà ọmọ abẹnudé tó olúbi ọmọ alágẹmọ mẹ́rìndínlógún ọmọ alágẹmọ òbí wọ̀yọ̀wọ̀yọ̀. Mo fẹ́ máa kí ọ pẹ̀lẹ́pẹ̀lẹ́ mo sì fẹ́ máa kí ọ lóní mẹ́lọmẹ́lọ. Ìwọ lọmọ olúàbí ìwọ lọmọ olú ìwà ìwọ lọmọ alárẹ̀ ìwọ lọmọ báńtà ìwọ lọmọ arójòjòyè ọmọ sàrè jẹ́jẹ́jẹ́ bí ẹni òróbìnrin rí ọmọ abẹ́jà borí ọmọ alágbàlá àtẹwúre ọmọ awúre pàṣẹ panu ọmọ òrìṣòkè jẹ́mílà kí mi ṣe bí onílé ọmọ onígbò mọ́dé ọmọ onígbò mọ́wọ́ fàájèjì àjòjì tàbálejò tó bá wọn gbòòrò irú wọn àti ìdẹni ẹbọra. Ẹ̀yin Ìjẹ̀bú ẹ̀yin lọ́mọ awùjalẹ̀ ẹ̀yin lọ́mọ onímọ̀lẹ̀ abẹ́lẹ̀jà ẹ̀yin lọ́mọ agbọ́nrin jagun ẹ̀yin lọ́mọ abẹ́rẹ́ òjé sọ̀wọ́n ẹ̀yin lọ́mọ òṣùpáyọ̀ lókè wọ́n ní kò kú tó wọ́n lẹ́nu ọwọ́ rẹ̀ bá sókè ní kó tún ṣe. Ó pọ̀ tó kú yèdùn àṣèyí ṣàmọ́dún àṣàmọ́dún ṣẹ̀mí. Ọdọọdún báyìí là ń rórógbó ọdọọdún ló mọ̀ bẹ lágbára lọ́wọ́ Ọlọ́run ọba mi Èdùmàrè. Ọdún tó bọ̀ wá ṣe nínú ọlá wá ṣe nínú ọlá wá ṣe nínú iyì wá ṣe nínú ẹ̀yẹ wá ṣe láàrin àwọn ọmọ. Èèyàn tó bá ní kó mọ́sàmọ́dún ọrùn á máa wọ̀ wọ́n níbẹ̀ ẹni tó rí sìmẹ́ǹtì mẹ́fà kọ̀. Ó ní ikú ọmọ ò ní fàìsàn ló gbà. Ó ní tẹ́júlẹ̀ mọ́lẹ̀ láyé bí wàá kéré òkè òkun délé ò ní sọ̀fànù. Lágbára lọ́wọ́ Ọlọ́run ọba mi Èdùmàrè happy birthday to you na and I wish you long life and prosperity. Bóyin bá ṣe tó yẹn gbéra ó dinú kókó kí bá bẹ̀rẹ̀ bòjò bá ṣe tó á gbéra ó dinú sàrẹ̀ tó kọ́lé sí àpáta ewì mo ṣe tán mò ń rebi tá a forí mi sọlẹ̀ sí ní ojúmọ́ ti mọ́dé tó gbé ilẹ̀. Mrs. Olúṣọlá ọmọ Sílẹ̀yẹ òní lọ́dún ẹ̀ orí jẹ́ òpẹ́ kò sọ̀pọ̀ ọdún láyé. Kindly click like and subscribe to our YouTube